ọmọ kóòtù òjíire ó tún ti ṣẹlẹ̀ o abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò yìí kọ́ a kú oríire o ó tún ti ṣẹlẹ̀ nítorí pé olóyè Sunday Igboho ṣá ó tún ti ṣe ó má lè gbàgbé another kidnap victim rescued àwọn mìíràn tí wọ́n jí gbé wọ́n tún ti dé padà o olóyè Sunday Igboho ṣá ti gbà wọ́n lẹ̀ kó ṣe pé ó gbà wọ́n lẹ̀ nìkan ó gbà wọ́n lẹ̀ láì sọ kọ́bọ̀ ẹ wò ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí ẹ káàbọ̀ sórí ìkànnì wa o Ileodua ilẹ̀ àbínibí wa ẹ ti máa gbọ́ ó ti máa lọ lọ́wọ́lọ́wọ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé olóyè májàsọ́lá Igboho ṣá wọ́n tún ti gba àwọn ẹlòmíràn lẹ̀ o ní ìlú Ìgbòho wọ́n ti gba àwọn ẹlòmíràn lẹ̀ ìyá àtọmọ ṣe rí ìyá àtọmọ tí wọ́n gbà lẹ̀ yìí ọ̀rọ̀ pọ̀ tó ń bẹ lórí rẹ̀ máa ń mú fún yín lódìdí tẹ́ ẹ bá rántí fídíò kan tó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn níbi tí bàbá olóyè Sunday Igboho tó ti fún àwọn Fúlàní àwọn kidnapper yìí ní 2 hours ultimatum kí wọ́n fi dá ìyá àti ọmọ tí wọ́n jí gbé padà tí ọ̀pọ̀lọpọ̀ ń gbé fídíò náà síra wọn tẹ́ ẹ̀ bá gbàgbé ìgbà yẹn ni olóyè Sunday Igboho fi dárúkọ aláboyún àti èèyàn méjì tí wọ́n jí gbé tí wọ́n pa ní ìlú Ìgbòho àti Igbópẹ̀ ẹni tó bá ń bá wa fọkàn bá a lọ mo ti mú fídíò yẹn wá rí tí mo ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún yín ẹ mọ̀ pé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ olóyè Sunday Igboho after 2 hours ni a gbọ́ pé olóyè Sunday Igboho rescue àwọn mẹ́rin kan tí wọ́n fi pariwo táwọn Ìgbòho fi pariwo yes Ìgbòho máa báṣẹ́ ẹ lọ ṣe mọ̀ wípé kì í ṣe àwọn méjì tí wọ́n kọ́kọ́ jí gbé nílùú Ìgbòho torí bẹ́ẹ̀ kò kí ń ṣe gbogbo wọn ni olóyè Sunday Igboho rescue nígbà náà ṣe rí àwọn tó olóyè Sunday Igboho sọ nínú fídíò yẹn tó sọ pé àtìyá àtọmọ tẹ́jú gbé mo fún yín ní ultimatum 2 hours àwọn yẹn gangan ni olóyè Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ gbàálẹ̀ nísìnyí ẹni tó bá ń bá wa fọkàn bá fídíò wa lọ dáadáa àwọn yẹn lolóyè Sunday Igboho ṣẹ̀ṣẹ̀ gbàálẹ̀ ẹni bá wo fídíò náà dáadáa ẹ mọ̀ nǹkan tí mo ń sọ nítorí gbogbo ẹ̀ pátápátá ẹ lọ subscribe ẹ lọ wo àwọn fídíò wa tá a ti ṣe ibẹ̀ gbogbo àlàyé yìí yóò yẹ yín lódìdí mo láyọ̀ láti sọ fún yín wípé àwọn ìdílé náà gangan tó mú olóyè Sunday Igboho wá òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ release yìí o kò ṣe pé bóyá wọ́n fi wọ́n lẹ̀ nìkan wọ́n tún wá fi wọ́n lẹ̀ láìsọ kọ́bọ̀ mo tún sọ láìsọ kọ́bọ̀ rárá ọ̀fẹ́ lófò ni wọ́n fi wọ́n lẹ̀ débi tó tún lè dé ṣé ẹ mọ̀ pé the fear of Sunday Igboho is the beginning of agbésùmọ̀mí ìbẹ̀rù olóyè Sunday Igboho lásán ó ti tó jìnnìjìnnì fún àwọn agbésùmọ̀mí kì í ṣe pé bóyá wọ́n fi àwọn eléyìí tẹ̀rí yìí fídíò tẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí pé olóyè Sunday Igboho gbà àwọn èèyàn ilẹ̀ ìyá àtọmọ yìí kì í ṣe pé bóyá wọ́n fi wọ́n lẹ̀ lásán fúnra ara àwọn agbésùmọ̀mí àwọn kidnapper ni wọ́n dìídì wà wọ́n wá wọ́n dìídì gbé àwọn tí wọ́n jí gbé wọ́n dìídì gbé wọn wá sẹ́nu ọ̀nà ilé wọn wá drop wọn ni ó yà yín lẹ́nu ibi tá a ti sọ fún yín pé Ìgbòho ṣá ó kúrò lẹ́ni lásán gẹ́gẹ́ bí information tó tẹ̀ mí lọ́wọ́ ni pé òru mọ́júmọ́jú èní ni àwọn ajínigbé agbésùmọ̀mí wá dìídì drop ìyá àtọmọ sí ẹnu ọ̀nà ilé ẹ̀ káre májàsọ́lá máa ṣiṣẹ́ lọ́jọ́ àdúpẹ́ fọlọ́run o àwọn náà lẹ́rí yìí wọ́n ti padà wálé lọ́fẹ̀ẹ́ lófò láì san kọ́bọ̀ kódà gẹ́gẹ́ bí information tó tẹ̀ mí lọ́wọ́ àwọn ajínigbé yìí wọ́n dìmáàdì 150 mílíọ̀nù wípé kí àwọn ìdílé náà kó san kí àwọn tó lè release ìyá àtọmọ mo láyọ̀ láti sọ fún yín o wípé kọ́bọ̀ àwọn ìdílé yẹn ò san kódà àwọn ajínigbé yìí tún fi mọ́tò kó wọn wá sí ẹnu ọ̀nà ilé wọn ni kùdùsù fún yín bàbá olóyè Sunday Igboho kùdùsù for you
ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ bá ń bínú ọmọ Adéyẹmọ ẹ̀yin ni wọn lọ́rùn ẹ tẹ̀síwájú bóyá yẹn ló kàn yín kàn tó jẹ́ kẹ́ ẹ bóníire yọ̀ kẹ́ ẹ tò sí ọ̀dọ̀ ẹni tó mọ̀nà kí gbogbo ẹ lè ráìm. Bẹ́ẹ̀ àwọn ìdílé tó ní ìyá àtọmọ yìí gbogbo wọn pátápátá ti jáde o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jó tí wọ́n ń yọ̀ tí wọ́n ń pariwo pé ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ májàsọ́lá òòṣà nítorí tá a bá ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó jẹ́ kó ṣeé ṣe ká tún dúpẹ́ lọ́wọ́ Sunday Igboho tó kó ipa ribiribi tó tún fi ṣeé ṣe. Torí mo lè fi gbogbo ẹnu sọ pé ìbẹ̀rù olóyè Sunday Igboho òun ló jẹ́ kí àwọn agbésùmọ̀mí yá lọ kó àwọn aráabí ìsẹ́nu ọ̀nà lé wọn. Nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn agbésùmọ̀mí wọ́n ti dúró pé àwọn gbọ́dọ̀ gba 150 million káwọn tó fi àwọn aráabí sílẹ̀. Nítorí rẹ̀ àwọn ìdílé gan lásán gan wọn ò tí ì rí owó san rárá. Ìbẹ̀rù yẹn lásán sì wà lára wọn. Sí ìyàlẹ́nu àbúrò ìyá àtọmọ tó jí gbé àbúrò ìyá tó jí gbé ó jáde láti sọ pé wọ́n dá ẹ̀gbọ́n mi padà láì san kọ́bọ̀ pẹ̀lú àtìlẹ́yìn olóyè Sunday Igboho. Ọmọ Yorùbá yìnyín kẹ́ni kó lè ṣèmí Igboho ṣà òtúnṣe léyìí náà. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè Ọlọ́run tó fún wa ní Sunday Igboho ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí pé àwa tá a mọyì olóyè Sunday Igboho ẹ jẹ́ ká máa sọ pé Ọlọ́run ṣeun. Gbogbo ẹ̀yin tẹ́rẹ̀kẹ̀dẹ̀ sọ pé stage film ni ó ń ṣùtù fíìmù ni ẹ tẹ̀síwájú ẹ̀yin náà ẹ kówó lé késẹ̀tì yẹn kẹ́ra. Bẹ́ẹ̀ kẹ́dẹ̀rẹ́ gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé lẹ́yìn tí wọ́n kọ́kọ́ jí ìyá àtọmọ yìí gbé ọjọ́ tó tún tẹ̀lé ni àwọn tí wọ́n dá padà tó lóye Sunday Igboho lọ gbà padà bó tilẹ̀ jẹ́ pé ìyá àtọmọ tó jí gbé yóò sí láàrin wọn. Olóyè Sunday Igboho gba ilé ìyá àtọmọ tó ṣẹ̀ṣẹ̀ gbà yìí wọ́n gbalé wọn lọ láti lọ bá àwọn ìdílé náà. Bẹ́ẹ̀ olóyè Sunday Igboho tún fi wọ́n lọ́kàn balẹ̀ ó ń fi ìdílé náà lọ́kàn balẹ̀ pé kó máa gbàdúrà. Bẹ́ẹ̀ ó ní kó lọ fọkàn balẹ̀ ibi tó dá ọmọ Adéyẹmọ lójú dé. Ó ní kó lọ fọkàn balẹ̀ wípé wọ́n máa rí ẹ̀gbọ́n wọn àti ọmọ ẹ̀ tí wọ́n jí gbé láyọ̀ àti àlàáfíà. Ẹ wo ẹ tẹ̀lé mi ẹ subscribe ẹ follow a máa fi fídíò ibi tó lóyè Sunday Igboho tó ti lọ sí ilé àwọn ẹni yẹn before ọkọ tó ṣẹ̀ṣẹ̀ gbà wọ́n lẹ̀ yìí a máa fi hàn yín. Bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbàgbé ṣé ẹ mọ̀ pé baálẹ̀ Igboho ó jáde ó sọ̀rọ̀ nígbà náà kó tó gba àwọn aráabí ilẹ̀ ó ní Igboho ò tí ì gba àwọn èèyàn tó jí gbélé o ó ní Igboho ò rí ìkọ̀kọ̀ ṣe sí i. Mo fẹ́ kí baálẹ̀ náà jáde sí yín o kó wá fi ẹnu ara ẹ̀ sọ̀rọ̀ pé a dúpẹ́ lọ́wọ́ Igboho nítorí wípé ó ti bu ẹnu àtẹ́lu Sunday Igboho náà nígbà tí Sunday Igboho wá ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ wo ẹnu ti ya gbogbo ẹ̀yin ọ̀tá tẹ́ ẹ rò pé ọmọ Adéyẹmọ ń ṣeré ni ó ń jẹ́ kó yé wa Sunday Igboho ń jẹ́ kó yé pé kì í ṣe síéṣíé òun ṣetán ni kí èèyàn tó lè lọ sí ilé ibi tí wọ́n ti jí èèyàn gbé tó sọ fún wọn wípé òun fún yín 2 hours síbẹ̀ ẹ̀yin èèyàn ẹ sì ń sọ pé eré ló ń ṣe. Ó tún wá gba ìdílé victim yẹn lọ ó tún sọ fún wọn pé kó lọ máa gbàdúrà wípé òun àwọn ọmọ yẹn máa padà àwọn ìyá àtọmọ máa padà. Bet ògo ni fọ́lọ́run o àdúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho wípé àwọn ọmọ náà padà láyọ̀ àti àlàáfíà ìyá àtọmọ wọn padà láyọ̀ àti àlàáfíà láì ní ìkankan nínú. Ẹ wo òun náà lẹ ti rí yìí àníríjù báyìí lọ lórí ìkànnì wa o Ileodua ilẹ̀ abínibí wa ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú subscribe ẹ bá wa bó kó lọ fà láfi kí n pé Ileodua gbè wá o bẹ́ẹ̀ kò ní gbé ọ̀dàlẹ̀.